àkọ́kọ́ gbà wọlé ní ìbéèrè níbẹ̀rẹ̀ tó sọ wípé kí ni tí ṣẹ̀ríà Islam sọ nípa ìmọ̀ ṣe iṣẹ́ òfin rẹ̀bí kí ọmọ ṣiṣẹ́ lọ́yà ṣé Islam faramọ́. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد أكيد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أقول بأكو شلادة لون جكي يمرين وشو. آمين. تجي كاسي أبرك ولاي. أجي كتب على يو. آمين. نو في على بالرشة سواتي أتدون سنيرو. آمين. نو سمعنا راو. بدوتي وسي أجي كلا ذكر عن فن قلقوا. أنا ودي دا درا كسنة دا بطاطس. أنا وتوا. أنا كسرت شيء كسرت شلوا. كسرت شلوا دم لوري أنا. نعم. إدام لوري بيني في المحاماة. أبي عمل المحاماة. أبي وظيفة المحاماة. legal profession. Iṣẹ́ agbẹjọ́rò fún yẹn. So ṣẹ̀ríà àtakò, ṣẹ̀ríà faramọ́. Min hayth al-asl. Nígbà tó ṣẹ̀ríà faramọ́. Torí pé ní Allah sọ pé wala taqul lil kha'inina khasima. Má jẹ́ tí wọ́n dájọ́rò fún àwọn jàǹbẹ́yìn. Ní túmọ̀ sí pé ọ̀tọ̀ kí wọ́n dájọ́rò fáyẹn tí ó ṣe ń jàǹbá nù. Mọ̀ fún mahadum ayatul mukhalif àti ń jẹ́nu. Ipò tọ́ ká gbẹjọ́rò fẹ́ni tí èṣù ní jàǹbá. Tí ọba lè sọ̀rọ̀ àbí tó wá pè yàn fún ọba lè sọ̀rọ̀ gan bá pé kò lè rojọ́ fún àbí yóò lè ṣe dìfáàrù fún ẹ̀ náà ọ̀sán pé kó pè yàn pé ṣe ẹni tí ó bá rojọ́. So bẹ́ẹ̀ náà ni ọlọ́run sọ pé àfàmọ́ ìjáde náà ní yawm al-qiyamah ṣe ta ló fẹ́ jẹ́ ẹni tí ó mọ̀ gbẹjọ́rò fáwọn tí ó ń jàǹbá ara wọn gan. Ṣe ta ló fẹ́ jẹ́ ẹni tí ó gbẹjọ́rò fún wọn lọ́dọ̀ ọlọ́run ọba kò sí. Ní túmọ̀ sí pé tí ẹ bá ti pé èèyàn fẹ́ gbẹjọ́rò fẹ́nìkan sọ́jà lábòsí tó sì mọ́ pálábòsí. So ó túmọ̀ pé ó tọ́nu. So that ẹnu pé tí èèyàn bá fẹ́ ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbẹjọ́rò fẹ́nìkan tọ́ba àsìkò ẹ̀ ní ọ̀nà pẹ̀lú mọ̀tọ́nà fún un sí ó ti di iṣẹ́ látara ẹ̀ sí ó ti di iṣẹ́ tí ó yẹ kó dúró lé lórí tí ọba fẹ́ ṣe lọ́fẹ̀ẹ́. ní tí ó fi di iṣẹ́ bí wípé ní fásitì lẹ̀ ó sì ń tọ́nà fún lẹ́nu yóò nà síbẹ̀ láti fi gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ fún lọ́dọ̀ òbílẹ̀jẹ́ èèyàn ṣe láti fi ìdí òdodo múlẹ̀ lọ́dọ̀ ẹni tí wọ́n fẹ́ pe òdodo nírọ́ ní àbábẹ́ ṣe lọ́fẹ̀ẹ́ ó ti dìṣẹ́ nù. nínú ìdáná àwọn èèyàn tó yẹ pé wọ́n lè sọ̀rọ̀ wọ́n dá láhán ṣùgbọ́n wọ́n kọ pé tí wọ́n lábàá ti ṣẹlẹ̀ káwọn ọmọ òròjọ́ fúnra wọn torí pé wọ́n lè má lè kápá ẹ̀mí ara wọn bẹ́ẹ̀ ó lè dìbí ní ó lè di kíní sọ̀rọ̀ wọ́n náà tẹ́ pé náà sálà tẹ́ pé yóò rà pínyà pẹ̀tọ̀ kó mọ òròjọ́ kọjọ́ wákìlì fóun kó jẹ́ ẹni tí ó mọ bá òun òròjọ́ tó ti sáájú pẹ̀lú responsibility rẹ̀. ẹ̀mí àti àwọn ṣeré Ali radiyallahu anhu khalifa lẹ́kẹ̀rin wọ́n ṣe bẹ́ẹ̀ ẹni tó máa wà kálá ẹni tó máa fi kàdé kọ́kọ́ bá àwọn òròjọ́ kọ́ bá àwọn òròjọ́ òun náà ni Ja'far bin Abi Talib akọ̀ ẹ̀ ẹgbẹ́ àbábù rẹ̀ alima sọ pé radiyallahu anhu inna fi al-khusumati laqahma inna fi al-khusumati laqahma ìjà tẹ́rí òun ní máa jà ìparun bẹ́ẹ̀ ó jẹ́ pé ń bẹ́ẹ̀ náà olùmọ̀ tí ó bá lẹ́tọ̀ lórí ìrìnàjò yẹn pé tí wọ́n mí pé tí ẹnìkan ló lápòjú rẹ̀ àbẹ́ nìkan gba nǹkan lọ́wọ́ tí ọ̀dà padà wọ́n bá sọ fún tàn pé ẹ bá fẹ́ jẹ́ lọ́lọ́jọ́ síbẹ̀ ni ẹ̀tọ́ mi ni mo sì lẹ́tọ̀ sí béèrè ẹ̀tọ́ mi ẹ bá lò fún mi ní kọ́nìbọ̀ lọ́lọ́jọ́ ìwọ̀n ọlọ́run
wọ́n fi yàn kalẹ̀ wọ́n fi kalẹ̀ so that irú àlè ìrọ̀jọ́ la máa ṣe bẹ́ẹ̀ tí a pín tó lè ṣe ó gba ọmọ rẹ̀ ní lọ́ọ̀yà náà nù yáfà so that nínú àwọn ẹ̀rí ní ṣókí láti mọ̀ pé iṣẹ́ òótọ́ nù ṣùgbọ́n tó bẹ́ ṣe bẹ́ẹ̀ bá ti rí àwọn àtòrí oye. tó bá ti mọ̀ pé ó bìlẹ̀ jẹ́ lẹ́nu tí ó pè ọ́ ṣiṣẹ́ wọ́n bá ṣe. pé sọ̀tọ́ pé obìnrin jẹ́ ni bẹ́ẹ̀ tó jáde ní o àbójútó náà ni o àbópáyà ni o àbí ó jẹ́ olówó ni náà tí ò dáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọn kọ́ wá ní àwọn tó jẹ fún ọ lọ́yà pé jìrẹ́ni kéésì fún ọ ọjà ìbáyà kọ́lá kọ́lá fún ọ fún ọ ní bílíọ̀n kọ́lá kọ́jú bílíọ̀n lọ sóye sóye àwọn tó jẹ́ lọ́yà gbọdọ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ torí pé yóò jẹ́ obìnrin yìí tán láyé yóò jẹ tán láyé ayé nìkan ló mọ̀. yóò sọ̀rọ̀ lórí díẹ̀ lọ́rùn ìyẹn tó yẹ pé tó bá bẹ̀rẹ̀ sí ní tọ̀wọ̀ díẹ̀ báyìí lásán wọ́n lè kó ń bẹ̀rẹ̀ láyé rí àwọn tírílọ̀nù yẹn yóò yàtọ̀ kó òfìsà àdìgbà yìí àbáwọn ọmọ àwọn tẹ̀ ń ná yóò gbàgbé wà láì. díẹ̀ nù yà yóò gbà gbogbo ìgbádùn tó bẹ́ẹ̀ ni èyí ọ̀kan ẹ̀kejì òun ni pé ẹgbẹ́ tó máa defend case kọ́ máa jẹ́ pẹ̀lú òfin àgbélẹ̀rọ òfin àwọn èèyàn tí wọ́n rọ tó yẹ pé ọ̀tàkùtọ̀ níbi sọ̀sọ̀rọ̀ tí ọba takùtọ̀ lọ́lọ́run àlọ́ ní ìsìkòsí tó bá jù wọ́n tó bá ti kó takùtọ̀ lọ́nà ẹ̀sán rárá àfi tó yẹ pé nǹkan tó rí pé àfi tó yẹ pé nítorí kọ́ọ̀n ní bá rí pé àràtò sára láàrin sára láti lè tàwà pé sàmán ńlá ní àfi sára yàkọ̀ fi hì tí èèyàn máa burú láti pé kọ́ọ̀n fi ṣọ́ aburú ni kọ́ọ̀n fi kó sílẹ̀ ẹni tí ọba máa burú yóò kó sílẹ̀ oye tó bá mọ àwọn nǹkan yẹn àwọn òfin tí wọ́n ń kọ́ lọ́dọ̀ wọn oye ó dàkọ́ mà ṣùgbọ́n pé má jẹ́ pé náà máa lò nígbà tó takọ̀ lọ́wọ́ ànábì sọ̀tàn ṣe kí n torí pé náà jẹ́ pé ń ṣe ìtìká ń hakama ń ọ̀rọ̀ tó takọ̀ lọ́wọ́ ànábì sọ̀tàn àwọn ní fi ń ṣe ìdájọ́ nù so àfi tó yẹ pé náfààní kó tó bá mọ̀ ni pé kẹ́lòmíì tó gbà lọ́yà ní tó gbé dúró sí ibẹ̀ tó fẹ́ lo nǹkan márùn lórí tó bá fẹ́ lórí nǹkan báwọn yọmọ náà tó gbà tí ó gbà yọ nínú tó tú kínní yẹn so ẹnìkan tó ẹni tí tó bá jókòó yọmọ bí ṣe kínní yọmọ bí ṣe tú bẹ́ẹ̀ sì ni fèrè ní tí wọ́n bá máa jẹun inú yẹn ọ̀dọ́ wa ti máa jẹ́ dáadáa so kò sí nǹkan tó so yóò lè so bẹ́ẹ̀ mara so kọ́ má ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn so kó dẹ̀ jẹ́ wípé ó ní ẹ̀mí òdodo so tó bá fẹ́ chad ẹ̀kín náà ǹjẹ́ ńgbà tó wá pọ̀ tí a bíṣẹ́ ìjẹ́ iṣẹ́ yẹn ìbábìl ìjárọ̀ ni àbí ìbábìl jọ́ọ̀l ṣé ọ wà nù pé lágbájá mọ̀ gbà kọ́kọ́ bá ń ṣiṣẹ́ yìí ni wọn náà ń pè ní àlejàrọ̀ pé tọba ìtumọ̀ wal amalul ma'lum min ta'yinihi يتم فيه أجر مع تبيينه وللأجير أجرة مكملة إن تم أو بقدر ما قد عمله بدأ لمبنى اسم تبيينه تحفة الفقار رحمه الله بعدين طبعا نقع إجارة تنتين جاء إجارة كين ودان في بامي شيشاكا iṣẹ́ tó ṣe yẹ́kọ́lá ọlá ti dákọ̀ fún pé iṣẹ́ báyìí ni o kí àwọn àdáni pé kọ́ bá àwọn àmàlé ní tí ó máa nì ọlá ti mà so iye tí ó gbà ọlá ti mà ní tí ń jẹ́ ìjára yóò wá parí nǹkan tí iṣẹ́ tí wọ́n ní kò ṣe nǹkó tó gbowó tí ọba gbowó ká sọ pé ń ṣe lọ ọ́ dà ní ọwá rẹ̀ ọmọ kọ́kọ́ lára fún àkọ́kọ́ ṣe àbẹ̀sọ àbí kò tiẹ̀ lẹ́kẹ̀kẹ́ kò lè dé kò lè báṣẹ lọ́nà torí wọ́n wò pé irú òdiwọ̀n tó ṣe òun kí inú ṣe lè dé iye tí wọ́n fún yàn bẹ́ẹ̀ wọ́n ní sọ pé walil ajiri ujratun mukammala ń tá mà aw bi qadri ma qad amila tí ọba parí iṣẹ́ tó bá parí iṣẹ́ wọ́n fún iye tí ó bá yẹ kọjá sóṣe tí ọba paríṣẹ́ kájọ pé ẹni tó bá ṣe iṣẹ́ yẹn kájọ pé 5,000 ní ó gbà ṣe wọ́n wá sí dídàjì olóhùn òṣèlú bá kọ́ ọ̀rẹ́ ìrìnàjò nǹkan so ìdájọ́ sẹ́yìn pé túnmọ̀ dẹ́mi pé tọ́lá pé ìdá kan dẹ́mẹ́ta lọ́ba ṣe kí ní ó dà bí 1,750 ọ̀rọ̀ mátàdì sẹ́yìn kí ó dọ́wọ́ ọmọ mátàdì gbà so especially níbi fàrà ẹ̀dọ́ ní ìdẹ̀gbẹ̀ so that àwọn kan yẹn bó ṣe sọ́ba pé nínú àwọn ọ̀sán tí ń jẹ́ ìjára nínú kòkòrò ǹjẹ́ ìgbẹ́jọ́rò fún yàn ǹjẹ́ inú ìjára lọ́wà àbí òsínlẹ̀ so
so tó bá wà ní ìjárọ̀ ní túmọ̀ sí pé yóò máa pé kéṣì báyìí lọ́n fẹ́ dìrẹ́ǹt ó ìdàgbọ́ pé kéṣì máa jíjẹ́ òdòdó lọ́gá jùlọ so ó ń tọ́ ọ̀nà ti jẹ́ kíkọ́ máa jẹ́ lẹ́kì mẹ́rẹ̀ mẹ́ra so yóò sì máa yẹ tó wọn ọ̀gá ó ti ṣáàjẹ̀ ó ti ṣáàjẹ̀ ń tọ́ pé yẹ tó wọn ọ̀gá ni wọ́n láti parí kéṣì yẹn lápèjúwe so yẹ pé ó sì fẹ́ parí pé ọgbọ́sẹ̀ kó dìfẹ́ǹdẹ̀ jọ àwọn dìfẹ́ǹdẹ̀ so yóò sì gbówó ẹ̀kú àbí kéṣì pé ní bábìlì ìjárọ̀ ọ wá jẹ́ ní bábìlì jọ́ọ̀lù aljọ́ọ̀lù ni kí wọ́n sọ pé ẹni tó bá ń ṣe nǹkan báyìí wọ́n fún ní ẹ báyìí aljọ́ọ̀lù ni aljọ́ọ̀lù ayàtọ̀ sí ìjárọ̀ wọ́n sọ pé lẹ́yìn àwọn ọ̀dọ̀bìlẹ̀ ọ̀nà ṣẹ̀tọ́ àjùm wọ́n lè máa ń já ọdìhí حمل بعير وأنا به زعيم أي pé ẹni tó bá mú سواء الملك tí wọ́n ti mú wa òṣùwọ̀n ẹni tó bá mú wa ó ní حمل بعير tó tí wọ́n ti kẹ́tẹ́kẹ́tẹ́ lérò ìrànkómi tó lérò tó lè gbé iná ní ẹ̀sán rẹ̀ àwọn fi fún ní iná àwọn fi ní ọmọdé gíftẹ̀ وأنا به زعيم àwọn garanti ẹ̀ fún yóò lónìí yẹn bí tó bá mú wá ọgbà tó bá mú kíní ẹ wá tí ọba rí mú akọ́dà bó ṣe wàhálà fáìmọ̀ yóò fáìmọ̀ yóò ṣù kò ní gbà kankan ẹgbẹ́ ẹjá fún mi lọ́wọ́ wàhálà ara kò ní gbowó wàhálà kan ntí jọ́ rẹ̀ fi yàtọ̀ sí ìjárọ̀ ni ntí jọ́ rẹ̀ fi kí n tó fi yàtọ̀ sí ìjárọ̀ ni ká ní ìjárọ̀ ni ẹnu wàhálà tó ṣeun yóò dòwẹ́ ẹnu wàhálà tó ṣeun yóò gbà òwẹ́ ṣùgbọ́n jọ́ àti kí ó ṣe kíní yẹn kó rí kàntẹ́ni kó ṣeun látara bẹ́ẹ̀ tí wọ́n bá ní ní defend case iṣẹ́ pé ọ̀n gbẹ̀jọ́ tó bá ní kí ni bible jọ nítorí àdìkọ́ win case kó tó lè gbowó àdìkọ́ tó àwọn win case kó tó lè gbowó tí ọba win case kọ́dà kó lo àìmọye ọdún àìmọye oṣù ẹ̀rọ kó lo àìmọye ọdún àìmọye oṣù so that kò lè ṣe kí ni kò lè gbowó torí pé kò win. wọ́n wá bí Al-Imam Malik rahimahullah wípé al-muhama legal profession so ṣé inú ọjọ́ olùlọ́wà ni ǹjẹ́ ń bẹ́nu pé àdìkọ́ parí kí ẹni tí ń develop case àdìkọ́ win case yẹn يعني هل لابد من أن يكتب المخاني القضية أو لا في àdìkọ́ win case yẹn àdìkọ́ máa win case so yẹ àbí ní bábìlì ìjárọ̀ ni Al-Imam Malik rahimahullah ó ní ní bábìlì ìjárọ̀ ni lọ́dọ̀ tó wọn pé òun fẹ́ kọ́ wà níbi pé nígbà tẹ́ pé ń háyà yàn fún pé wọ́n bá ṣiṣẹ́ kan tí ó ti mọ̀ báyìí tó yẹ pé ní tó bá ṣe máa ń bẹ̀ yóò dúró rẹ̀ òun ní pé kí ó parí ẹ̀ sórí Al-Imam Malik wá sọ̀dí ó ní rahimahullah ó ní torí pé ní لأن القضية أو لأن الخصومة قد تطول مدتها فيهدر هذا وقته من غير شيء also ikú kéèsì lè pẹ́ ìjálè kéèsì wọn lè pẹ́ gan kéèsì mi bàtẹ́ pé wọn lè fọdún mẹ́wàá rò wọn fọdún mẹ́wàá ṣe also mẹ́sàn-án mẹ́wàá ó lè jù bẹ́ẹ̀ lọ kéèsì mi bàtẹ́ pé báyá wọn ti bí ọmọ mi tí ó fi tí wọ́n ti ń rò sóye so ó ti wà kéèsì ń ṣe wà lẹ́nu ẹ̀tọ́ ikú ti fẹ́ yàwó àbí tó máa tẹ̀ náà ti tó wọlé ọkọ sóye so that ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ routine máa ń kí n rí nu so that eléyà ọmọ waste time ẹ̀ yóò sì bẹ̀ẹ́ so àtọ̀síkẹ́ so that nígbà tó jára lábá tí a máa bẹ́ẹ̀ nínú nǹkan tí ó tẹ̀wọ̀n iná ni pé ìṣe ìgbẹ́jọ́ lọ fún yàn so tí ń jẹ́ amal muhammad so yé so that kínú pé kéèyàn dára pé wá bá ń ṣe kàn ní pé tó bá ṣe parí ọ̀dọ̀ ó parí tó bá ṣe parí èyí tó bá ṣe ń bẹ̀ ló jẹ́ pé ó tọ́ kéèyàn change lọ́ọ̀yà nígbà tí rákò ó tó kò lè kò sí dára sí ọdẹ nù ìsúná yóò dọwọ́ tí ó ṣeun tábà pé mi bábìlì jóò ní kò ní dàn kankan tí lára náà bá ti mú bẹ́rẹ́bẹ́rẹ́ tó ti ẹ̀sẹ̀ gẹ̀gán kásìkẹ́tì ọ̀bá parí kéèsì tábà lọ́dẹ kó lápèjúwe kò ní dàn kankan máa pé mi bábìlì ìjárọ̀ yóò dàn tó ṣe so tó bá sì jẹ́ pé ìkàkàn kéèsì dàbí àbí wọn da kéèsì rú sóyè àbí ẹ̀ka so kò ní dàn kankan náà so dábàá sọ pé mi bábìlì ìjárọ̀ tá a sọ pé òun lọ́tẹ̀wọ̀n yóò da òdiwọ̀n iṣẹ́ tó ṣe báwo láti rámọ̀ òdiwọ̀n àwọn tí wọ́n mọ̀ nípa aṣẹ́ yẹn lábẹ́rẹ́ pé èló ni ẹni tí ó bá ṣe irúnṣẹ́ láì máa ń dà tó bá rìn kéèsì tó bá lọ sí kóòtù ẹjọ́ kan èló ni máa ń dà lọ́la tí wọ́n máa tí kéèsì bá lọ fún bí oṣù kan èló ni máa ń dà oṣù méjì ni máa ń dà àbí bí báyìí èló ni máa ń dà so yìí wà so bí ó ṣe jẹ́ nù
Jazakumullahu khairan ó gbà ní tí ẹ̀ ń bọ̀. Wọ́n náà bá lọ tó nínú. Wọ́n rí pé wọ́n ṣàlàyé nù ó yí dáadáa. Níwọ̀n bá Pé wọ́n sì máa. bọ̀tẹ́ dàpọ̀ jẹ́ fi kíníkà fún kí nínú tó ṣe kókó. Ṣé wàá rí tí wọ́n máa pè kan ní jọ́ọ̀lù tó àkèsè ẹ̀rọ táàsọ̀ nìkan tí wọ́n máa sọ pé kíníkan jẹ́ ní báyìí jọ́ọ̀lù. Pé tó bá ṣe báyìí. Tó bá ṣe tán lọ́tọ̀ gbà bàbá tó bá ṣe tán onígbà kankan bẹ̀rẹ̀ rárá kọ́lá bó ṣe wàhálà. Àbí nǹkan jẹ́ ní báyìí ìjárọ̀ èyí tó yẹ pé mọ̀dà kó ṣe nǹkan tó bá ṣe parí ọ̀dọ̀ tí a jọ sọ tó bá ṣe parí tó bá ṣe ọ̀dọ̀ jùlọ tó bá ṣe so ọ̀dọ̀ àwọn olùmọ̀ èyí ń jẹ́ mínà lókòdì làzima ó dára pé ní ìjárọ̀ tí a bá jẹ́ pé alájọ pé nípa ẹ̀yìn àti ẹni tí wọ́n bá bá ṣiṣẹ́ pé ìkàbá yìí ni mínà lókòdì làzima ìyẹn ni pé kò tọ́ fẹ́ nìkan nínú àwọn méjèèjì kí wọ́n sọ fáwọn òṣè kan mọ́ ẹni tó dé àkọ́kọ́ aṣẹ́ kò sọ pé máa lọ wọ́n ṣiṣẹ́ mọ́ ń lọ lè bẹ̀ lónìí bẹ́ẹ̀ ni tó bá iṣẹ́ náà kò sọ pé kò tún ara àwọn ọmọ ọlọ́bẹ̀ lómi iṣẹ́ yẹn lọ ṣẹ́ náà rárá àti tó ti parí iṣẹ́ náà tí ọba sí àwọn nǹkan kan tó yẹ kó lè fà ní wọ́n tó lè sọ́dọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà ìtumọ̀ pé akdun lazim nù ìjárọ̀ akdun lazim ọ̀nì gbogbo dára ti pè ní akdun lazim huwa alladhi la yumkin li ahadi at-tarafayn an yafsakhahu. Kankan ò gbọ́dọ̀ kò lè bàjẹ́ kò lè lọ ní fáìlì. nínú àwọn ètò ìfọyín so náà al-aqdul jaiz òun ni pé ogun tí àwọn méjì bá jọ pàlùpàlù lórí ẹnìkan sọ pé òun ò ṣe má gẹ́gẹ́ bí jọ́ọ̀lù tàbí sóye ẹni tí wọ́n lé ní àwọn ọ̀wá nǹkan kan má dá òun ò ṣe má sóye kò sí ẹni tó sọ pé wọ́n dá sóye wa so that so wọ́n tó wá sí pé ní aqdul jaiz bọ́n ṣe rí nù ayé yumkinu li ahadi tarafayni an yafsahahu sóye ẹ̀dọ̀ lọ́bẹ̀ náà. Ẹ ń pé àkọsí mọ́ wọn ní ẹ̀ náà kọ́nà ọ̀bà kí ó bá wa sọ níṣẹ́. Wọ́n ṣiṣẹ́ ẹlẹ́yà ṣe òfin. Èèyàn kan náà tún tẹ̀sí mẹ́sẹ̀jì wá pé ìjẹ́ tí a bá wà ní kóòtù jẹ́ a lè tẹ̀ fún adájọ́. Àwọn fìtínà ti ń bẹ̀rẹ̀ nù. Ṣé wà náà òfin pé dandan ni kí ẹ̀dá lọ́yọ̀ tẹ̀lé? Ìjà àti kàn. Àti adájọ́ náà. So káńtà wọn sọ fún wa pé kí n tó bá wà náà òfin lọ pé ọkọ mà tó òun lọ ṣé dandan ni èrò pé dandan àti ká bèrè ṣá so ìgbà tí ẹni lọ́wọ́ ṣe nǹkan tí ọkọ mọ̀ pé bó ṣe jẹ́ nù wọn tó ṣe so ní kúrú tí ọ bá wo wọn pè gbàgbé pé haram kí wọn tẹ wọn tó tẹ̀ lọ́rọ̀ tí táwọn ọdún náà sọ pé kọ́ ọ̀pọ̀lọpọ̀ nù so sọ̀rọ̀ kò lẹ́kọ̀ọ́ tẹ̀ ìgbà tó yẹ pé kankan wà á ṣẹlẹ̀ sílẹ̀ tó pé wọn gbàṣẹ́ lọ́wọ́ àdúgbò ṣe pé kí òun ló sì mọ̀ tó fi ṣiṣẹ́ yìí pé kí wọ́n máa fi gba ẹ̀tọ́ àwọn ọ̀lẹ fún wọn lókè ẹsẹ̀ ẹni tó máa ń ṣe bí tó ń jẹ́ lọ́ọ̀yà tó ṣe pẹ̀lú àníyàn yóò tún máa ní ládàbà lókàn fún máa gba kìíní àwọn ọ̀lẹ́ ẹ̀tọ́ àwọn ọ̀lẹ́ lẹ́yìn ìgbà tó wá dowó so lẹ́yìn ládà ló gbà ládà pẹ̀lú bọ́lọ̀ so kí wọ́n máa gbẹ̀tọ́ àwọn ọ̀lẹ́ fún wọn wọ́n fi dìfẹ́ǹsì àwọn kéèsì tó jẹ́ ní ọ̀tọ̀ sí kìíní tó lọ́dà ẹ̀dọ́mì tó bá jàre láti yìn dẹ́kọ̀ tí ò bá lówó ọlẹ́mọ̀rẹ́ àbí tó rẹ̀ bá pọ̀ ọlẹ́mọ̀rẹ́ tí ó ṣe kìíní yóò dìfẹ́ǹsì kéèsì kí wọ́n wá wà fún kàbẹ́yẹn pé kìíní bọ́n fẹ́ tó lówó tó ń ṣe kìíní bẹ́ẹ̀ ni tí ò lówó yóò máa ní ládà pẹ̀lú bọ́lọ̀ ọ̀bà àtìmọ́nà aláya mi ti ń ṣe bẹ́ẹ̀ sóyè so àtàmọ̀dákọ̀ ló pé bí ìlànà bí kan so àtàmọ̀dákọ̀ àtàwọn ẹ̀mí so ẹ̀kẹ́ kan so àtàwọn ẹ̀mí náà àtàwọn bí brọ́dá mẹ́ta ní lọ́yà so tẹ́ pé so brọ́dá abdulgani ọ̀gbẹ́ni brọ́dá lábí so brọ́dá mustapha so ìpolówó báyìí so dáwọn náà jẹ́ dàkójú rẹ̀ so dàbí lọ́dọ̀ pé ọba jẹ́ kí tí ó ń máa ti bọ́ ọ́n tí máa ti pé ń tàn wá mọ̀ tọ́ so síbẹ̀lẹ̀ nítorí pé nǹkan tí ń ṣe tọ́ba pé torí owó lásán lọ́dọ̀ pé torí kí owó tí ń dà fún wọn àti bọ́ lásán ni èyí wà bàrà rẹ̀ o tọ́jà pé kò wá sí yẹn ń bí ọ̀rọ̀ tọ́jà pé ẹni tí kàn ń ṣe iṣẹ́ yìí nígbà pé iṣẹ́ kí n fi lówó lásán tí ò fi tẹ̀sí kún èyí ò sọ pé kọ́ máa tẹ̀ ọ̀sọ́dẹ̀ tó kán káàkiri ṣe lọ́rùn lórí ẹ̀ ojú bí tí ń tẹ̀ náà máa lẹ́sẹ̀ torí pé iṣẹ́ mi bẹ́rẹ̀ tí ó ṣe ọ̀nà kò sàmì náà ó lè máa teach ọlọ́run sí lecturing so lórí kìíní sọ fún kẹtọ bá ní ọkọ sànù wa so bó ṣe jẹ́ ní ọlọ́run bá tó ní ìmọ̀ o.